ẹ má bá mi sí ara, ẹ má bá mi tẹ láì. Gbogbo ẹ̀yin alùsùnà wàlì jàmáà mo ní mẹ́sẹ̀jì fún yín. Torí ọ̀gbẹ́ni Lẹ́gbàá borí bí apò bẹ́pẹ́ yìí, ó máa bọjú ọ̀la yín jẹ́. Tẹ́ ẹ̀ bá ní dísípìlì nínú alùsùnà yín tẹ́lẹ̀ ń ṣe. Tẹ́ ẹ̀ dẹ̀ ní àmọ̀ràn àti ìpinnu sákèsì tẹ́ ẹ máa ń ṣe láàrin ara yín. Problem ló máa jẹ́ fún yín o. Wàláì. Wa alaikum salam. Ridwan Akíndélé, ẹ jẹ́ ẹ má bá mi sí à program yìí. Bàbá Salaudeen Ibrahim, bàbá Àlífà Ẹlẹ́dẹ̀nu. Gbogbo ẹ̀yà alùsùnà tá a ti rí pé ọ̀pọ̀lọpọ̀ mínú yín tí a ti di alùfítínà, alùtàádì, alùwàhálà. Ẹ̀sọ́ lè rú Lẹ́gbàá yìí. Lẹ́gbàá yìí. Gbogbo ẹ̀yà alùsùnà ẹ jẹ́ má bá mi sí à program yìí. Àfáàní àtẹ́ríjù àtàkùnà rọ́fì kàkàwùmẹ̀n láhùn sáàdù wà á tẹ̀bí gẹ́rì sáàdì. Gbogbo àwọn àfáàgbà àtànẹ́ tí wọ́n polo Islam wọ́n láṣeyọrí. Ayé bá wọn gbọ́. Ayé pé bò wọ́n. Wọ́n níjọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò mọ́lọ́hún. Ṣé bí wọ́n ṣe ṣẹlẹ̀ yẹn alùsùnà ń sẹ́yìn? Challenges lélẹ̀ jẹ́ fún yín o. Lẹ́gbàá ọ̀gbẹ́ni dìdìrín Lẹ́gbàá ọmọ borí bí apò bẹ́pẹ́ yẹn ó ti fẹ́ kú ẹrù fọ̀rọ̀ yìí. Mufti Manchester Lẹ́gbàá tẹ̀ ń pè níjọ tá a jọ ń sọ̀rọ̀ tó ọlọ́gbàgbọ́ yẹn tó lè jẹ́rìí ọ̀rọ̀. Ṣé tí Islam ti kọ́ yín lẹ́ẹ̀tí Lẹ́gbàá ọmọ olórí burúkú yìí ti ń dẹ́wò yìí? Mi sọ́ọ̀rì láti sọ. Gbogbo ẹ̀yà alùsùnà tí Lẹ́gbàá ń dẹ́wò yìí ti dẹ̀ ń pírẹsẹ̀ntì ẹ̀ ọ̀bí alùsùnà sẹ́yìn náà lẹ́ràn. Olùsíjì David, thank you very much, God bless you. Gbogbo ẹ̀yà alùsùnà la ilaha illallah. Al-mawtu babun wa kullu an-nasi da'ilu ya layta sirriya ba'da al-mawti man dar. Ṣé inú protocol alùsùnà ní ká máa fi ikú yọ̀yàn? Tí sẹ́rí àgẹ́gẹ́ dẹ̀ sọ pé bókù yín bá kú dáadáa òkú yín ni ká ẹ máa sọ. Ọmọ Lẹ́gbàá yìí ẹ̀fọ́ máa gbọ́ Lẹ́gbàá gbogbo ẹ̀yà aráàlú Ẹ̀gbá ọmọ yìí ní ìdíkẹ́ mú so torí yóò tún bá ọkọ̀ ìlú Ẹ̀gbá jẹ́. Àwọn alùsùnà ti fi pàpè mọ́ra rẹ̀ yóò bá ọkọ̀ wọn jẹ́ torí ọkọ̀ títí ẹ̀ ti bàjẹ́. Alájà Rukayatu Gawat ọmọ kékeré Rukayatu Gawat jáde láyé lóru ànámẹ́júmọ́ òní ọlọ́ọ̀bá nìkẹ́ olórí burúkú ọ̀gbẹ́ni Lẹ́gbàá yìí ọ̀dẹ̀ tó bóde lónìí ọ̀dẹ̀ ń wọ́ ọkù náà fún Rukayatu Gawat. Lẹ́gbàá ọ̀dẹ̀ ń wọ́ ọkù náà fún Alájà Rukayatu Gawat. Kí ló dé? Ṣé súnà náà lélẹ́yìí? Àti pé yẹn alùsùnà mo fẹ́ kẹ́ ẹ máa ń tẹ́ ẹ sùn gan. Ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ kí ni pàtàkì tuntun tẹ́ ẹrù yìí pé yìí sẹ́ gbèdé sínú Islam. Tẹ́ ń pe àpè mọ́ra súnà mọ́ra yín. Sẹ́yìn lẹ́sẹ̀ ìjúwe bí ẹ ṣe ń kírun fara yín ni. Sẹ́yìn lẹ́sẹ̀ ìjúwe àwẹ̀ fún wa ni.
tí gbogbo èèyàn bá pera rẹ̀ ní alùsùnà Sumuratul Mu'minin ní oríjìnà alùsùnà. Pàápàá jùlọ gbogbo mùsùlùmí ayé ní alùsùnà. Sẹ́yìn lè júwe láwà nínú. Ta ló júwe kádàrú gbèsè? Kájọ kọ ní àtà ló júwe rẹ̀. Kí ló tẹ́ fẹ́ sọ ìsìláàmù di ẹrù? Kí ló tẹ́ fẹ́ sọ ẹ̀sìn ìsìláàmù di ẹ̀sìn ogun? Kí ló tẹ́ fẹ́ sọ ẹ̀sìn ìsìláàmù di ẹ̀sìn wàhálà? Ẹ̀yà alùsùnà. Pàápàá jùlọ ìwọ ọ̀gbẹ́ni Lẹ́gbàá. Kí ló dé? Rukayatu Gawat ọmọ kékeré tálá ajá Rukayatu Gawat tó bá ṣe lé ní 30 years ni ó jáde láyé. Bàbá tó bí ọmọbìnrin yìí bàbá yìí náà kú láyé, ikú ìbànújẹ́ ni bàbá rẹ̀ náà kú láyé. Ó ní kálukú ẹ̀ tó lẹ́jẹ̀ lọ́rùn gbà fọ́lọ́ ni. Assalamu alaikum. Ẹjọ́ mọ́ wa bísí máa pè padà mọ́ sí láìpẹ́ lọ́mọ bísí. Alájà Rukayatu Gawat ọ̀nà wa kú láyé bí kọ́dírì sí nìha pẹ̀lú ọjọ́ orí tó kéré. Arákùnrin Lẹ́gbàá yìí ọdẹ tó ń pàpẹ mọ́ra súnà ọdẹ ń fún ọmọ yìí ní oríṣiríṣi ọkọ tí Al-Qur'ani ọdẹ fún aláàyè irú ẹ̀ tí sẹ̀ríà ọdẹ júwe irú ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ náà lè gbé ọ̀rẹ́ kúrò láyé. Ìwọ Lẹ́gbàá yìí náà olórí burúkú rẹ̀ náà ó bóde ń kírètì náà fún náà ni. Ṣé wọ́n lọ́lọ́ ni? Lẹ́gbàá ṣé kọ́kọ́rọ́ ọ̀nà bẹ lọ́wọ́ ẹ̀ ni àbọ̀wọ́ rẹ ni kọ́kọ́rọ́ àlìjẹ́nnà wà ní. Kí ló ṣe arákùnrin yìí? Ẹ̀yin alùsùnà ẹ̀yin náà dẹ̀ ń wòran. Lẹ́gbàá dẹ̀ fẹ́ bá ọjọ́ ọ̀la yín jẹ́. Agbó ẹni tó kú egbin ọ̀run mùsùlùmí ni tẹ́lẹ̀ ó di kìrìsìtẹ́nì nígbà tó wà láyé. Arákùnrin Lẹ́gbàá yìí ọmọ borí gbígbẹ yìí kò rí ọ̀rọ̀ kankan bá sọ. Ọmọ ìkú láyé tán egbin ọ̀run kú láyé tán òkú ọ̀rọ̀ burúkú ọdẹ ìfẹnú rẹ ni ẹlẹ́ni níná. Ṣé wọ́n lọ́lọ́ ni? Alájà Rukayatu Gawat tajammada Allahu birahma ọlọ́wọ́ bá ní sálẹ̀ kò kẹ́ Gawat bá ní mójú kúrò ní láìfi rẹ̀. Lẹ́gbàá ọ̀tá ọlọ́run yìí mufsidil àlá fásikù káfíru mushiriku lánàtú láyà lẹ́yìká kébìnú ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ ọdẹ tó bóde ọ̀rá dúró àṣẹ fún Alájà Rukayatu Gawat ọdẹ tó bóde ọdẹ tó kírètì iná fún ọmọ yìí. Òun páwọn Súfì ti kó bá sẹ́wọ̀n kì í ṣe Súfì ni. Lẹ́gbàá sọ àmọ̀túnmọ̀ Súfì ni àsọfíyù ẹni tó mọ̀ ni ẹni tó mọ̀ ní jẹ́ Súfì sọ́ni dọ̀tí nìwọ ni. Lẹ́gbàá kí ló tọ́ ayé òrìjínà tọ́ ọlọ́run báyìí náà àìlẹ́kọ̀ọ́ ní dọ̀ọ́lá mú ni àbí kò sí olóríire nínú fámìlì yìí ni oríire ò sínú ayé ẹni. Ìwọ wàá rí olóríire kankan rí kọ́ pàṣàmọ́ tó dáa èrò orí ọ̀wà sílẹ̀mí ẹ èrò orí òsì lẹ́nu ẹ fún ẹ̀dẹ́ ẹgbẹ́ àfẹ́rọ́bù. Ẹjá lọ wo Al-Qur'an ká tó wò ó tẹ́lẹ̀ fún yẹn kó gbé bí. Ká tó wò ó mo fẹ́ kẹ́ ẹ wo fídíò tolórí burúkú ìṣe nítorí Alájà Rukayatu Gawat. Mo fẹ́ kẹ́ ẹ wo ni o.
tún wá máa gbọ́ lẹ́gbẹ̀ẹ́ wò arákùnrin yóò lérò ojú rere ọlọ́run kankan ẹ wo orí bí apò ọ̀bẹ́pẹ. sọ̀rọ̀ sókè wèrè. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ ni o kí n tó wá kọ́ wèrè yìí lẹ́kọ̀ọ́ èyí tẹ̀ ń ṣe ìṣe kùránì gẹ́ ni ká ṣe. ẹ máa gbọ́ wèrè mi ìrò bárakùnrin ilé láti bọ̀ tán dáadáa ṣé wọ́n máa ń fi kú yọ̀yàn ní lẹ́gbàá ayé tó kálukú wa abára wa bẹ̀ lójijì ni á dẹ̀ kú ọbẹ̀ ìjọ kan. sọ̀rọ̀ sókè jàre. arábìnrin kan jáde láyé. àárọ̀ yìí náà ni mo rí post àwọn tí ń gbé káàkiri nínú àwọn obìnrin tí ń kọrin tó tọ̀lé lánàá àwọn oníṣúfì. ẹ máa gbọ́ nínú àwọn obìnrin tí ń kọrin ó tẹ̀lé náà ló ń ṣúfì. ẹ wo lórí burúkú bí ti ń kọ wàhálà àwọn alùsùn náà lẹ́gbẹ̀ẹ́ alùsùn náà mo ṣàlẹ́jì ètò sẹ́ẹ̀dì yín mo fẹ́ kẹ́ ẹ bóde gẹ́ wá sọ wàhálà gẹ́ tẹ́ ń ṣe nínú Islam wàhálà àti fìtínà tó wọnú ẹ̀sìn Islam ẹ̀yin alùsùn náà lẹ́kọ̀ọ́ wọlé àìgbọ́ra ẹni yé tí ń ṣẹlẹ̀ nínú Islam ẹ̀yin alùsùn náà lẹ́kọ̀ọ́ wọlé. à ń dọ̀tí èèyàn àmàkọ́lé àgbàlagbà àfẹnú useless èèyàn ẹ̀yin alùsùn náà lẹ́kọ̀ọ́ wọlé ẹ̀yin alùsùn náà ẹ̀ ṣàtúnṣe kankan ní Islam ẹ̀yin lẹ wá dá wàhálà lẹ̀ nínú Islam ẹ̀yin alùsùn náà ẹ̀yin lẹ wá dá wàhálà lẹ̀ nínú religion. Alájà Rukayatu Gawat bàbá tó bí ọmọ yìí ó sì lóun tẹ dọjọ́ ọkú ni ó ṣàánú àwọn èèyàn tẹ dọjọ́ ọkú ni ọ̀rọ̀ Islam lọ tẹ dọjọ́ ọkú ni Alájà Gawat ó gbé Islam lárugẹ tẹ dọjọ́ ọkú ni. La ilaha illallah alága ó lè láti bọ̀ tán dáadáa torí pé nàlá láyò ibùsọ̀lì mi ọlọ́run ìsálábòsí o. Alájà Rukayatu Gawat wá kú ọ láyé lẹ́gbẹ̀ẹ́ òtí àti kò di odijọ́ kejì kò dijọ́ kẹta kò dijọ́ kẹrin ọ̀dẹ̀ kírètì iná fún ọmọ yẹn nítorí pé ń kọrin sáyà Kùránì ní ká má kọrin ni ẹni mi náà ṣe é láìkí mọ̀ ọgbẹ́ bẹ́nu orin wáàsí bẹ́nu orin òye bẹ́nu orin ìdùnnú bẹ́nu orin ẹ máa gbọ́ lẹ́gbàá ọ̀tá ọlọ́run lárákùnrin yìí. wáàsí wọn wáàsí wèrè tá n ṣe. ìdààmú ni ó pọ̀ wàhálà yẹn ló máa pa ẹ́. Afọwọ́ Yusuf An-Nabahani ó sọnù ọ̀rọ̀ wọn kan pé wà lọ́wọ́ ṣá. ẹ wo wèrè ó tún ti ń họ rí mo rò pé òyì ń kọ La ilaha illallah. Ó ní kí ó ń bẹ́ẹ̀ ní yẹ̀yẹ́ ní Sufi. Ẹ wo tẹ́ ẹ sọ obìnrin ìjà obìnrin sì padà kú sídìí iṣẹ́ orin kíkọ
bídíà orin kíkọ ní bídíà. ẹ̀tọ́ arábìnrin Orin kíkọ ní bídíà. Àbá kí n tó lọ bí táwọn lọ́ba sí Suratu Shu'ara o. Dábẹ̀ yẹ Suratu Shu'ara o. Orin kíkọ kì í ṣe bídíà. Ẹ̀yin alùsùnà wàláì tàláì ẹ̀yin ni wàhálà ní Islam. Kí n pé àwọn kan nù yín torí àwọn kan bẹnu alùsùnà torí wọn pé tí wọ́n ní làákàyè tí wọ́n lọ́pọlọ àmọ́ àwọn tí wọ́n lọ́pọlọ láàrin yín wọ́n pọ̀ ju àwọn tó lọ́pọlọ lọ. Ṣebí lẹ́gbẹ̀ẹ́ náà bímọ tó ti gbàgbé kó ní máa kúrò láyé ńjọ́ kan ni. Suratu Shu'ara lọ́ba sí lẹ́gbàá sọ gbàgbé kó wọn náà kú ńjọ́ kan ni. Ó ní torí pẹ̀lúkọ ẹ̀tù gàwá ti ń kọrin ó ti dó bídíà àwọn Sufi ni wọ́n ń lò ẹ̀yin ṣe wàhálà sírúkọ ẹ̀tù jìgàwá sọ́jà kèfèrí ni. Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run oníwàní wà látà sàbánà alladhina qutilu fi sabilillahi amwat bal ahya'un 'inda rabbihim yurzaqun. Sọ ara rẹ̀ wò parí báyìí. Aṣu'ara o. Wàṣu'ara o. Kúrán kíni? Ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ní Kúránì Yorùbá àbí English ẹ lọ sí arákùnrin lẹ́gbàá yìí ó ti bójú àwọn alùsùnà jẹ́. Ebi sọ ara rẹ̀ Kúrán kíni? Tó rí náà rí ni. 26. Quran 26. Verse kíni? verse 224 27 àbí 220. 220. Quran kíni? 224. Quran 224. orí ẹ̀ ni mo ń béèrè. Quran kíni? 26. Quran 26 verse 224. Ọ̀rọ̀ orin tẹ̀ ń sọ gan orin kíkọ kì í ṣe bídíà. Iná mi náà ṣírí láìkìmọ̀ lẹ́gbàá orí lẹ́gbàá ti dàrú. Wàláhì mi rò é párákùnrin lè láti bọ̀ tán dáadáa. Islam ò le tó báyìí.